níbi tá a bá dé òun náà ní àfihàn àgbà stress
and thank the hazards to heroes. Ẹ wá fún òbí dáadáa o. Gbogbo yín pátá. Ẹ mástà àwọn costume tẹ̀ wọ̀ ní o. Orí pé mo sọ fún yín, yípa ní àlejò lọ́la. Bí ẹ sì ṣe ń pọ̀ costume yìí náà, láwọn ṣe ṣe níwájú àlejò tó ń bọ̀. Nítorí pé ọ̀nà yìí náà ni àṣekábà ìgbáradì àwọn ṣe. Báwo la ṣe ṣe tọ̀lá tán? À ń lọ sí ìdíje international festival. Nǹkan tí mo ṣe ń
dáadáa tí a bá ti dé kẹ́kẹ́ ń sọ ebi àti dẹ́kítọ̀ wa á ṣe ètò yẹn ó wù mí bẹ́ẹ̀ ló máa dùn mọ́ yàtúmà bẹ́ẹ̀ ní sọ wọ́n bẹ́ẹ̀ sọ ó ti pẹ́ jù. ẹ̀ka gbọ́ kò sí tó dáa tó tí ọ̀fẹ́ gbogbo tó bá dáa ó láti la owó lọ tá a bá wá owó lọ tá a bá pàdé ìlójú ọ̀nà ká gbé owó sẹ́nà ká di iyì mú báyìí ò bá sùn fìtílà rẹ̀ ò ní kú táyà bá jókòó tẹ́tẹ́rẹ́ táyà bá jókòó kò sígbà tó dàgbà jù láti kẹ́kọ̀ọ́ ẹlòmíì gbogbo ògbésí ayé ẹ̀ owó ló lé ó fi ẹ̀kọ́ sílẹ̀ ó bá mẹ́rẹ̀ ó bá àgbàlagbà lójú ọ̀nà ó ní kó fún ẹ nímọ̀ràn ó mọ̀ ọ́ ló ṣe èrè dàgbà ní kò tí ì pẹ́ jù láti lọ sí ilé ẹ̀kọ́ kò tí ì pẹ́ jù láti tún ara rẹ bí kò tí ì pẹ́ jù láti tún ara rẹ kọ́ àwọn òyìnbó sọ wípé it is never too late. So, we are proud of graduating